I show you what your love me to me, ọkàn mi. Arin o, Arin o, Arin o, Arin o, Yeah, there. Yep. Jẹ́ kí n mú ọmọ kan tí wọ́n ní sẹ́. Ọ̀gá landlord. Aunty Stella. Èwo lẹ ṣe? Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Ṣé wà okay? Mo wà okay. Ẹ pẹ̀lẹ́. Madam. Ẹ pẹ̀lẹ́. Ojú yín ṣá máa ń dán gbogbo ìgbà ni. Ẹ ṣe jàre. Ṣé wà okay? Ṣé kò sí ọ̀nà? Kò sí wàhálà. Ẹ má bínú ọ̀rọ̀ mi yẹn, wọ́n máa fix ẹ o. Kò sí wàhálà. Ẹ tètè kọ́ bá mi ṣe kó tó di kó bọ́ sí nira. Àǹtí Oyin. Wọ́n jáde, wọ́n ti gbé báàgì dání, wọ́n jáde. Àǹtí Stella, ẹ̀yin ni comedian lè wà yìí. Èmi like báàgì yìí o. Ó ṣe jàre, ọmọ mi ló rà fún mi. Bó ṣe máa ń like ẹ̀ nìyẹn, gbogbo nǹkan ní ìkan náà ló máa ń like. Tó bá ti fà ẹ́. Báwo rí jẹ́ kí n wọ̀ tán náà. Wọ́n ní tán bá ti lò tán wá gbé fún ẹ. Àṣìṣà. Oyin ìjọba ìbínú ọmọ sort out ọ̀rọ̀ mi yẹn yẹ. Okay. Ẹ ṣe. Ansela, àbí ká drop yín. Landlord ẹjọ́ ẹ má gbé mi. What God has joined together ni. No intruder. All right. Ẹ ṣe. Ó dàbọ̀. 1B. Susie. Susie baby. Aunty Stella. Susie. Ó máa wá dé flat ẹ̀ lálẹ́ àná. Mi ò bá ẹ lé. Mo ti jáde ẹ rí pé mo ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ni. Alẹ́ ni o, alẹ́ pátápátá. Aunty Stella mo ti jáde. Má sọ pé o ti jáde, ó túmọ̀ sí pé o ò súnlé. Ẹ jẹ́ lọ change, máa padà bá. Ṣé ń jáde ni? Máa padà bá yín jẹ sá. gbogbo ayé o. Ẹ tó bá rí ẹ sí gan, a rí ọwọ́ lílò lára ẹ. Lílò. Wọ́n ti lò ẹ mọ́jú. Báwo lẹ ṣe máa mọ̀ tó bá lóyún? Wo àbúrò jayé orí ẹ. It's your time. Jẹ́ dáadáa. Jayé orí ẹ jọ. Òun jáde ni. Èmi jáde mo lọ supermarket. Ibẹ̀ náà lèmi náà ń lọ. Ọ̀yá gbé mi. Mo ń dúró de taxify tẹ́lẹ̀ ni. Mo sọ pé a máa lè jọ lọ. Wọ́n lè wọlé ṣá, tí a bá wọ̀ pé lè dúró fún 1 hour. 1 hour bíi ti báwo? Ṣé bọ́ọ̀ ló ní kí n wọlé? Mo fẹ́ sáré mú nǹkan nu lé ni. Èmi ò lè dúró 1 hour. No, ẹ lè dúró náà kí n gbé yín. Wọ́wọ́ kò sí wàhálà. Òun rán lọ́run létí ni. Kí kọ́kọ́ mú mi, máa ń lo Legacy Benz mi, ok? O ṣe. Ọlọ́run àṣẹ mọ́tò fẹ́mi náà láìpẹ́. Àmì àdúró kẹ̀. Ó dàbọ̀. Láàrin gbàgbọ́ ni. Kókókó. Màrìwò tí ń ṣọlá. Oyin. Àárín ẹ̀yìn o. Ọ̀dà Kí ló ṣe? ọ̀dà orin. Kò sí nǹkan kan. Òun ló kájọ báyìí tí gbogbo ojú ẹ̀ pọ́n. Kí ló dé? Kò sí nǹkan kan sẹ́ mú wa. Oyin, kí ló ṣe? Aunty Dúpẹ́. Kò ní make any sense kí n máa farapamọ́ lọ fún yín títí torí ẹ̀ kì í ṣara àtà. Àwọn ẹ má bínú jẹ́ kí n béèrè àwọn kankan lọ́wọ́ yín. Okay. Ṣé bẹ́ẹ̀ ni Sunday? Sunday lè ní. Ẹ má bínú ẹ̀yin àti ìtàlẹ́jọ́ wà ní. Èmi àtọkọ mi ni. Ẹ̀yin àti ọkọ yín lẹ́wọ̀n yìí. Ẹ wo bí mo ṣe wà yìí ń sin lé ní Sunday. Èmi nìkan ni mo dá wà nílé yìí. Ṣé kò yẹ kó jẹ́ pé èmi àtọkọ mi náà ni àjọ máa wà nílé mi? Kí ni ká ti gbọ́? Mo ń sọ pé I'm a married woman. Am I happy? I am not happy. Èmi nìkan ni máa wà nílé, ọkọ mi máa ṣiṣẹ́ lọ. Tó bá dé under 2 seconds ó tún ti wàṣọ. A ní òun ní urgent kọ̀ọ̀kan. Wọ́n pè òun pé kóun wá sí lómẹ̀. A tún lọ, a tún dé. Under 2 minutes again àbí after 30 minutes a tún gbé bag. A ní òun lọ sí Ghana, òun kúrò, òun lọ sí Abẹ́òkúta, òun kúrò. Is that the kind of life that I want to continue to live?
ẹ wá ní pé kí inú mi dùn. Ṣé bọ́ọ̀rọ̀ ẹ lọ́kọ mi àtọkọ yín? Ẹ ṣe bá mi bẹ ọkọ yín pé kó bá mi wáṣẹ́ fọkọ mi lẹ́kọ̀ọ́ wá sí kóun náà tiẹ̀ máa ṣiṣẹ́ kí n máa rí gbogbo ìgbà. This whole thing is tiring. Ó ti sú mi. I am not happy. Kò dùn mọ́ mi nù náà lẹ́ni Sunday. Èmi nìkan àtọmọ nulẹ̀. It doesn't make any sense. How long do I want to continue to live like this? Oyin. I am tired. Oyin jókòó. Oyin dìde jókòó. Àti Dúpẹ́, èmi gan fara mi ti mọ̀ pọ́rọ̀ mi ò lè tà létí yín. So gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ látàárọ̀ sí ẹ rí nǹkan kan sọ sí kò make sense sí yín. Oyin, calm down. Okay. Oyin, you need to be grateful. Dúpẹ́ tiẹ̀. Ṣé bọ́pọ̀ ẹ líṣẹ́? Ó ń ṣiṣẹ́, ó ń kó wálé, ó ń tọ́jú ẹ̀. Ìwọ àtọmọ. Be grateful. Àwọn èèyàn kan ṣì ń bẹ Ọlọ́run pé kó fún ọkọ wọn ní iṣẹ́ gidi. Kó tẹ̀ rí nǹkan kékeré báyìí. Àwọn míì tún ti ọkọ wọn lọ síta pé tẹ̀ lọ wáṣẹ́. Lọ wá nǹkan ṣe. Ọkọ tẹ̀ níṣẹ́, ó níṣẹ́ gidi, ó ń tọ́jú ọmọ, kí ló tún fẹ́? Ìṣèlú pé kó wà nílé kó máa gbàdúrà sọ́lọ́run kó máa dúpẹ́ tiẹ̀ kó tún máa gbàdúrà sọ́lọ́run pé kó tún ṣe jù báyìí lọ fọ́kùn ẹ. Ó jókòó síbẹ̀ òun ronú kájọ. For what? Ṣé kò tó rọrùn ni? Ṣé kò tó nǹkan tí màá rò ni? Ọ̀dà mo gbọ́ òye. Cheer up. Obìnrin ni ẹ́, wàá máa gbàdúrà sọ́lọ́run ni. Tọ́wọ́ ẹ bá dẹ̀ dé, hey woman, you know him better than anyone. Wàá wá àwọn ways, àwọn famọ́ra ni. You control him, you tell him what you want. Mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run á ṣe ètò dà fún yín. Amen. Cheer up. Ṣé ti wà okay? Fine. Òtítọ́ má ronú. Ti wọ ẹ̀ṣẹ̀ gan. Ṣé ti jẹun? I'm fine to jẹun. Ó ti wà okay? Yes. Okay. Má bàrà jẹun. Mo ti wọ ẹ̀ṣẹ̀ gan. Thank you very much for your concern. Kọ́ ni pé kí n wá kí ẹ ni. Ṣé. Okay. All right, my dear. Ẹ̀ṣẹ̀. Máa pè ẹ́ ṣùgbọ́n. All right, ẹ̀ṣẹ̀. Pẹ̀lẹ́. Ẹ má bínú pé mi ní lè sìn. No. It's okay. Bye. Bínú bá ṣe é ṣí, wo bá finú mi hàn bó ti rí. Why would I show you what your love me to me? Ọkàn mi. She get me baby, she get me mama, came on. She get me mama, came on. Uncle Akin. Okay, Ẹ má bínú, mo ní láti béèrè nǹkan kan lọ́wọ́ yín. Báwo lẹ ṣe máa ń ṣe tọ́mọ yìí máa ń sùn lọ́wọ́ yín náà? ẹ̀yin ọmọ tọ́jú bí àwa. Orin méjì mo ti kọ́ fún. Mo ti kọ́kọ́ fún baby shark. Ìwọ tún dé ìwọ shark. Ṣé ti rí pé wọ̀ gan-an? Tó bá ti gbọ́ yẹn báyẹn, I'm excited. Màá kọ́kọ́ farabalẹ̀. Mo máa fún ní she get me baby. She get me mama. Came on, she get me baby. Right. Yeah. Ó dà mo ti gbọ́ mo ti lẹ́nu. Mo gbà. Rọra lọ tẹ sílẹ̀, okay? Kò tún jí. Láyé. I love you. Good job, bye. She's really sleeping. Yeah. Yeah, lọ tẹ. Oh, darling. Ẹ jẹ́ kí n sáré lọ tẹ. Lọ tẹ. Thank you. Èmi náà máa lọ. All right, then. Ẹ ti wá fẹ́ máa lọ nìyẹn. Yeah, torí tí ẹ mo ṣe wá bí mo ṣe gbọ́ ariwo ẹ̀ ló jẹ́ kí n wá lọ. Lọ tẹ. Thank you very much. You're welcome. Ẹ ṣé. Yeah. Oh, my darling. She's sleeping. Oh, who is that? Ó ti sùn. No, I leave. Okay. All right. But not to worry, ó máa sùn padà. Trust me. Ọpẹ́lọpẹ́ yín lára mi. Ṣé lè wá tọpẹ́ ṣá? Ẹ̀rí kó stubborn gan. No, she's not. She's not troublesome. At all. Bí akíkú kó ẹrù ẹ̀ tẹ̀lé yín kó lọ máa gbé lé yín gbà yín torí mo rí pé ó dà ìpọ̀ rẹ̀ méjèèjì yẹra yín.
Ozuala, you know Jaiyeoba. Mr. Kinola. Ẹ̀yin Kọ́sọ́lá. Mọ́wọ́ mi ti mojú yín gan-an. Ọmọ yìí tí mojú yín jojú Bọ́lájí lọ. Well, wọ́n ní agbọ́mọjú lọ́mọmọjú. Then secondly, Bọ́lájí kì í gbélé. So bóyá yẹn torí ẹ̀ ni. Bọ́lájí ò gbélé. Ṣé mi fara mi gan-an sí mi tí máa get used mọ́ ojú yín? Èmi gan ti ń get used to yín now. Yeah. Mo ti mojú yín gan jojú Bọ́lájí gan lọ. No. It's okay. Then let me go. I'll see you later. Bọ̀ kí ni nǹkan tí mo ń sọ òótọ́ ni at least ẹ̀yin ni mo ń rí ní gbogbo ìgbà. Ẹni tí wọ́n bá ń rí. Oyin, come on. Yeah, Mr. Kinola, kí ni nǹkan tí ó rán mi nǹkan tí mo sọ? Tí à ń sáré lọ bẹ̀ṣẹ́ nìyẹn. Tẹ́ ẹ bá mind, mo dẹ̀ ní nice food tẹ́lẹ̀ jẹ o, at least for breakfast. Oh, okay, bọ̀. All right, okay, màá ṣílẹ̀kùn fún yín nísìnyí. This is wow. Thank you. Well, jollof rice is the most safe for you. Wow. I hope you like it. Jollof rice. I love it. But don't call my shit. Buy me pack a kilo jollof rice. All right? No, you must take a jemmy by. What time need the kilo jollof rice? No, get all the office has it too. So mo fẹ́ kẹ́ jẹ nbe báyìí. Uncle King, kò sí nǹkan tó wrong nínú kẹ́ jókòó kẹ́ jẹun now. Okay, tó bá insist, ma jẹ. I insist. All right, no problem. Ma jẹ. Fine. Yeah. Thank you very much. But you're gonna hit me, right? I'm not worried. You need to jam already. Oh, no. Me and my prefer friend, me JJ. No, fuck my life. So do. Thank you. Enjoy. Lovely. At least more try. Any could try. Odunga. It will let my friend bear juice or what? The juice is mine. Hello? If I'm not being more office here, what's your doing? Ọ̀gá ò kì í pẹ́ débi iṣẹ́. Ọ̀gá náà máa fi iṣẹ́ ṣeré.
Very nice. Thank you very much. She enjoy. Seriously. Okay. No enjoy now. Oh, quacky. No, at least my call my inspect on just send you. Are you sure? Well, go ahead and it. You enjoy, you know, we'll compare around in At least give a shop where like unjam. Yeah, more like it. Then go ahead and eat. I don't know, I can't see Juni. You know, they all buying iron actually that it's quite rumpled. I'm driving, I'm from Bangam. It's okay. Well, by the time Mama straighten her bike for a few minutes, get to the bishop until we're straightened. Thank you very much. Well straightened. I don't know, okay. Yeah, Manja. Even your collar is not well laid. What's a brush? My brush, I'll be able to brush. What that big cocoa and waiting. Let me see if I can. Joe, I'm alright. Just eat your food. I'm actually eating. I know you're eating. Just eat your food. Oh, quite care, Joe. I'm destabilized. No, you can't be destabilized. Look, you just straighten that right. Just straighten your clothes for you. Oh. Ashi? Thank you so much. You're welcome. So about the next week when I travel? Huh? Come on. Boluda. My first I lost a shake in Port Harcourt. Port Harcourt? Yes. No, money that you understand. Like, what for me less in Ule, what travelers is Port Harcourt. Oh, yeah. No. Because I don't understand. If I have now, we shall not go back to our knock for now. We decided to change you, or change it straight. Come on. I promise I'm going anybody. But she must not. Well, see us a combative years a major. Because me understand. I don't even understand. You are now leaving me in this house by myself and you're traveling? Come on. I understand because I'm very sure she'll miss you more. Yo, baby. Come on. If you're anybody, one week. 1 week. From 1 week to 2 weeks. From 2 weeks to 1 month. 1 week is me. I need you 2 weeks. I promise I come on. My pen, my last session now. Come on. You feel lala. Mama got rather to am lay. You just so make you feel lala. Susie baby. Kí lẹ pè mí fún gogo torí mo ní plan tí mo bá wá lálẹ́ tí mo ní kẹ́ tó pè mí. Mo fi pin ko gidi le. O de nkan ti so mo de hele lọ́wọ́. O jẹ́ kí n sa etan. Ọmọ tó jọmọ lọ. Okay. Ọmọ tó ná wọn pa. Okay. Ọmọ orí ẹ wà bí. Okay. Ṣé mi àti ẹ gist partner le mi àti ẹ. O de fún mi bó ṣe lọ na o fún mi gbọ́ rárá. Fún kan jẹ́ kí ma Jones kí ma wòran pé bá ló ṣe ń jà bo lelomi tó tún bá sọ ni. Ṣé patara mi. Ṣé kò sí mo ní nothing much not mo fẹ́ sọ fún mi. Ara ibi ti bá o. Gbogbo ala ma ṣiri ẹ. As in bó ṣe ń lọ nínú compound wa yìí ṣe.
bó ṣe ń lọ èmi ò mọ àti Stella yín lè máa wà lẹ́yìn lè kí n jáde bí kárí yín lókè kárí yín nísàlẹ̀ ká pàdé yín pé ẹ lọ mọ̀ ká pàdé yín ẹ̀yin náà lè máa jẹ́ èmi ò ráyè mọ̀ pé mi ò kí n dúró sílé èmi ò dúró sílé kí ló ṣẹlẹ̀. èmi ni mi ní iṣẹ́ àbí. Stella yín ní iṣẹ́ mo kàn mí ìpẹ́ yín máa ń wà nílé ju àwa lọ. mo ti gbọ́ mi ìbínú mi ò ní iṣẹ́ àwọn ìwọ lójú òkàn fi ríran ni ojú ẹ̀ ti fọ́. kí ló ń ṣe náà as in you know landlord tenant wọléwọ̀de gbogbo moves yẹn ó yẹ kó yí ẹ náà. náà máa wọlé a máa jáde a máa bọ́ sálẹ̀ a máa bọ́ sókè so kí ni big deal nínú yẹn. ṣe fẹ́ landlord fún mi ni. landlord ìwọ náà fẹ́ jẹ bẹ́ẹ̀ ta ló ń jẹ. jẹjẹ tí ni mo gbàgbé bó ṣe ṣẹlẹ̀ jàre mi ò láì bó ṣe ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. kí ló tún dé. ó fún mi ní gbogbo ìṣákọ́lẹ̀ tó máa ń fún mi náà. ẹ ti switch ẹ dúró ẹ. mi ò switch náà mi switch mi switch rárá mi switch. báwo ló ṣe lọ náà. my sister mo wà okay. ló ṣẹlẹ̀ fún mi ló tún gbọ́dọ̀ ti fún mi. òun náà la sọ fún yín sí business la fi lọ yín tá a mú wá sí tẹ yarí tẹ ní rárá tẹ sọ pé èèyàn kan ṣe kíní kan ẹ tún béèrè owó. ẹ wo wọn ò bí ẹ dáa kó má ṣẹ́tù mi. tó ló mọ̀ ẹ́ pé sórí nínú compound wa yìí o ò ní òkè méjì ju èmi lọ. wá ṣé o fẹ́ kí àlọ́ ẹ kó máa dáa kí àbọ̀ ẹ gan kó máa súnmọ́. tó túmọ̀ sí wípé tí olórí oko gan bá dé tó bá fẹ́ kí n ṣọṣọṣọ fún un pé báyìí ló ṣe máa ń rìnrìn ẹsẹ̀ pé tó bá ti já ẹ lẹ̀ wà á ti pẹ̀lú mi kó wá gbé lẹ́sẹ̀kẹsẹ̀. àwọn ọmọ wa ṣẹ́tù mi ni. kí ni. Stella etí mọ̀ jù. mo mọ̀ jù etí mọ̀ jù. ó yá. kí ni Stella kí ló ṣe. èmi ń lọ nìyẹn. níbo ló ń lọ. ṣé o ti ṣẹ́tù mi nìyẹn. mo máa ṣe fún yín. nẹ́tíwọ̀kì ní yóò dá o kò sí nẹ́tíwọ̀kì. nẹ́ẹ̀kì ló pè àbí kò ní dáa fún nẹ́tíwọ̀kì ni. ọmọ sọ fún mi network provider wo lòun lò jàre jẹ́ ń hotspot fún ẹ kò ní sí network báwo èmi ló fẹ́ gbé 6 kan mi. ọmọ ó dayé àtúnwá. ẹ take it easy now. ó yá ṣe. ok ó yá. wọ́n máa gbá láàmù lọ́dọ̀ ẹ kí n máa gbá láti lọ́dọ̀ mi. owó gidi ni o. má fún mi nonsense money. mo dúró. aṣẹ́wó wèrè tó ń gbé bíbà yìí dà. olórí burúkú wèrè tó ń gbé bí dà. Oyin aṣẹ́wó ni ẹ́. o mọ kí ni mo máa pariwo ẹ síta gbogbo nǹkan tó ń ṣe pátá ni mo mọ̀ ìwọ sí èmi mo gbé Oyin gbọkànlọkọ ní kíni kí n ṣe kíni kí n dákẹ́ aṣẹ́wó ni ẹ́ gbọkànlọkọ ni ẹ́ ìwọ nǹkan tí màá ṣe fún ẹ. kí ló ṣẹlẹ̀ kí ló dé. Àǹtí Stella ẹ gbà mí Àǹtí Stella ẹ gbà mí. kí ló ṣẹlẹ̀. kọ́ ṣe kíni. ẹ bá ń bẹ̀ wọ́n. Àǹtí Stella ẹ̀rí wèrè olórí burúkú ọmọ òṣì tó jó sẹ́yìn yìí ó máa bá ọkọ mi ní nǹkan ṣe ni o ó fi ọkọ mi ẹ bèrè lọ́wọ́ iṣẹ́ rámọ̀ ò pa sọ̀rọ̀ sókè. èyí náà rí pé ṣe ló ń ká lòlò. ó ṣe kí ni ọkọ ni. tèmi. ó túmọ̀ sí ìpọ̀ ní gbogbo nílé sọ fún òótọ́ ni. Oyin èmi àti ẹni ìwọ lọ́mọ tí mo mú bí àbúrò lọ́mọ tí mo mú bí àbúrò. Oyin káàtì ìgbà kò tẹ̀ fẹ́ ṣe nà bí ẹ mo fẹ́ lọ́kọ̀lọ́kọ̀ tí wàá tẹ̀ ṣe sọ́nà jíjí ó ti súnmọ́ jù náà. bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ ẹjọ́ ṣé èmi lọ fẹ́ bẹ̀. kí ni ṣé géèmù àṣẹ fún ẹ idiot. wo jáde kí ló ṣẹlẹ̀ gangan náà ṣé fẹ́ gbá mi lójú ni ṣé mi mọ̀ fọkọ yìí. ẹ má bínú. kásìkò mi ò súnmọ́ ẹ̀ kágbó mi ò fáàsì nǹkan ẹ má gba ojú mi mà ní. ẹ má bínú. ẹ rẹ̀ kú tẹ̀pà kí ló ṣẹlẹ̀ ṣọ́ọ̀ṣẹ̀ máa fọkọ lọ́kọ ni. ìwọ ìyá tí wọ́n jẹ́ lẹ́bi. Oyin dìde. dìde. Oyin ọ̀kọ̀lọ́kọ̀ kí ni èwo lẹ́ ń gbọ́ kiri ya Àǹtí Stella. kí ló ṣẹlẹ̀ kókó kí ni. kò mímọ̀ mo ṣàkárẹ̀ ẹ̀
mo ṣàkárẹ̀ ẹni. Ẹjì ìfọwọ́kọ̀. Ẹjì. Ẹ̀wọ̀n obìnrin mọ̀ ọ́. Oyin máa fọ́kọ̀ wọn lọ. Máa fọ́. Àti Stella. Mo ṣe kọ́. Àti Stella. Lálẹ́ ni. Ẹ̀mí mi kàn gbọ́dọ̀. Ìpàyọ̀. Ẹ̀yìn rẹ̀ pa mi ìpàyọ̀. Ẹ̀yìn náà nígbà mi ò mọ̀. Ẹ̀bọ̀ mi ò mọ̀. Mi ìpàyọ̀ rí o. Mo kọ́ ṣàkárẹ̀. Oyin jọ. Ìyá mi jọ. Oyin ó yá jí. Àǹtí Dúpẹ́. Ẹ̀yin náà mọ̀ pé I didn't mean to hurt her. Mi ò wá ikú Oyin. Nǹkan tó ṣẹlẹ̀ ló ṣẹlẹ̀. Lálejò mi. Ojú yín ló ṣe Ojú mi lóòótọ́. Ó kàn ṣe dàbí àlá ni. Wo lálejò mi. Gbogbo nǹkan tẹ́ ẹ sọ yìí, ó máa dùn. Àmọ́ ṣó máa dùn létí àwọn tó fẹ́ gbọ́. Ẹ̀yin lẹ lọ bá lé ẹ̀ náà. Question tó máa kọ́kọ́ bí ni pé kí lẹ lọ ṣe nílé ẹ̀. Inú ọmọ kan tó ṣe. Mi ò mọ̀ ṣe. Mi ò ṣe àpàyàn. Àmọ́ síbẹ̀síbẹ̀ wọ́n máa ń sọ nǹkan. Wọ́n ní sùúrù ò kì í pọ̀ jù. Ó kàn lè má tó ni. Lóòótọ́ òun àti ọkọ yín jọ ní àjọṣepọ̀. Àmọ́ kò sí nǹkan tuntun lábẹ́ ọ̀run náà. Ká sọ pé èyí ti ní sùúrù ni. Nǹkan tó ṣẹlẹ̀ lé ní ò ní ṣẹlẹ̀ náà. Nǹkan tó kàn dùn mí jù ni pé mo wà ń bẹ̀ ó ṣojú mi. Ó ṣojú ẹ̀ lásán. Ó lóye ọdún tó máa lò lẹ́wọ̀n. Kí wàá ní ṣíṣe báyìí? Kí la fẹ́ ṣe? Àti Dúpẹ́ nǹkan tí mo wá báyìí fún nìyẹn. Kí la máa ṣe? Èmi ò mọ̀ o. Ó lọ máa ṣọ́yàn ni o. Ṣé kí n lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá? Kí n lọ jẹ́ kó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀? Àǹtí Dúpẹ́, ṣé stupid tó yẹn? Ṣé ìgọ̀ tó yẹn ni? Fún ara yín, ẹ wọ station lọ, ẹ lọ report ara yín. Ẹ̀wọ̀n ni mò ń wọ̀ wájú yìí. Ẹ fẹ́ ran yín lọ sẹ́wọ̀n. Ẹ mọ̀ pé tó bá pààyàn wọn máa pa ni. Èmi wá kọ́, ẹ̀ tún kó bẹ́ẹ̀ mi. Mi kò bá yín. Àti Stella ẹjọ́ ẹ ṣàánú mi kí la lè ṣe. Ẹ má kó bá mi o. Mi kò bá yín ẹjọ́ ẹ ṣàánú mi ẹ bá ràn kọ́tà máa ṣe. Kí ni? Mi ò rí ìkọ̀kan ro. Mo mọ̀ blank báyìí ni. I cannot even think of nothing. Ọlọ́run. Ẹ ṣàánú mi. Ẹni tó máa kú tèmi tọ̀la. Ọlọ́run jọ̀ọ́ má máa jẹ́ ká bá jà. Just like that. Ó mà ṣì wà ní flat ẹ̀ mẹ́ẹ̀. Ṣàánú mi. Ṣàánú mi. Ṣé mi wá ní mẹ̀sáyà ni? Ẹ bá ràn kọ́tà lè ṣe sí ẹjọ́. Okay. Ojú ló lójú ṣàánú ẹ̀. Máma ro nǹkan tá a lè ṣe. Ẹ bá ràn ẹjọ́. Ẹ̀yin máa lọ náà. Kí máa lọ? Máma ro. Tí iye mi tí ìmọ̀ pátá máa ṣe. Mi tẹ̀lé kúrò fún ipò bára mi wíìkì. Ẹ máa gbéra ni. Èyí tẹ dáràn náà lè máa gbéra yín. Ẹ ti jẹ. Kí ló máa ṣe báyìí fún? Kí ló máa ṣe? Mo máa dáràn. Stella, àfìgbà tí chọ́chọ́chọ́chọ́chọ́ ẹ kó bá ẹ. Ká sọ pé gbogbo bàbá sọ fún pé mo rí ọkọ ẹ àti Oyin. Ẹnu mi wá kó bá mi báyìí. Tí ń ṣọlá àárín ẹ̀yìn o. Ọ̀dà àtọ̀, ọ̀dà orin. I got it right, you put it back. Dáhùn àbí.
Oh, down. Sobola, I don't understand you. Àtìgbà tí mo ti dé, kí ló ṣe ẹkún yìí náà ló ń wà. Mo ní kí ni nǹkan tó ṣẹlẹ̀? Dúpẹ́ ṣé o lè sọ fún mi ni? Dúpẹ́, kí ló ṣe ẹ́? O ò sọ̀rọ̀. Dúpẹ́, kí ni nǹkan tó ṣẹlẹ̀ náà? So I'm tobacco to Badam Luma for family. No. Má pè yẹn kan. Kí má pè nìkan kan. Ẹ dẹ̀ sọ nǹkan tó ṣẹlẹ̀ fún mi. You're getting me worried. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mi mọ̀ mo ṣe fẹ́ sọ. So anyhow, just let me get it. Wàhálà wà. Wàhálà kí ló wà? Wàhálà ti ṣẹlẹ̀. Wàhálà kí ló ṣẹlẹ̀? Jọ̀mọ́ bínú. Hello, ma. Hello? Lálejò mi. Orí ẹkún lẹ ṣì wà ní. Rárá o, rárá. Ṣàlá kó bá níyìn ni. Tí ọkọ ẹ bá bẹ̀rẹ̀ pé kí ló ṣe tẹ̀fẹ́ sùn. Kí lẹ fẹ́ sọ fún wọn náà? Rárá, ma. Ṣé fẹ́ kó bá mi ni? Ẹ ṣarajọ kẹ́ ẹ yọjú sí mi nísinsìnyí. Yes, ma. Adékẹ́ pretend pé kò sí kankan tó ṣẹlẹ̀. Okay, ma. Wọ́n ti wọlé, bọ́dà, ẹ yọjú. Ẹ ṣe ma wá rí yín sí. Yes, ma. Alákọ̀ọ́bá ni woman yìí o. Ó lè sọ ẹkún. Ọ̀daràn. Ó máa yẹ kí èèyàn bolórí burúkú dòwò pọ̀ báyìí. Ṣé ó bẹ̀rù lè kó bá mi? Mo ń gbọ́ ẹ̀ kí ni nǹkan tó sọ pé ṣẹlẹ̀? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé long distance cousin mi kan ló ṣaláìsí. Ó kú nínú motor accident. Wow. I'm sorry about that. You know, mi ò mọ̀. Lóòótọ́ tí nǹkan bẹ́ẹ̀ yẹn bá ṣẹlẹ̀ sí wa, èèyàn á feel ẹ̀ torí pé a máa miss ẹni tó kú. But àwa ní ká try ká má jẹ́ kó weigh wa down débi kó máa wá affect the health tiwa náà. Take it easy. Okay. I'm sorry about it. Cousin ẹ yìí, ìgbà wo ló rí gbẹ̀yìn? Àwọn ti ṣe díẹ̀ náà. Ṣe díẹ̀. Ṣé mo mọ̀ ṣá? Long distance cousin mi ò mọ̀. It's okay. For whatever it is, just please be calm. Be calm, please, I beg you, okay? Take it easy. Mo fẹ́ lọ sọ́dọ̀ àǹtí mi. Àǹtí wo? Àǹtí Stella? Oh, okay. Please be calm. Take it easy. Be calm. All right? Be very calm. Very bad. Now. No share. Are you sure you're okay? Kowe beta o ewo bi eye loko kurukuru boju ọ̀run kurukuru boju ọ̀run oṣù biribiri biri oṣù biribiri boju lowaro afẹ́fẹ́ fẹ́. Báwo ni? Kò sí wàhálà. Ọlọ́run ti bá wa yanjú ẹ̀. Yanjú ẹ̀bi ti bá wa àǹtí Stella. Mo ti lọ bò láṣìírí síbì kan. Ṣé ní bẹ́ẹ̀ ṣe ń gbọ̀n yẹn mi ò láìkẹ́ o. Àǹtí Stella, ẹ ṣe gan-an. Ọlọ́ọ̀bẹ̀yìn náà láṣìírí o. Kì í ṣe gbọ̀n. Mi gbọ́n. Ẹ jẹ́ bí níbèrè kan. Kí ni ẹ mà? Ṣé ẹ jalè rí? Jalè? Rárá o. Ẹ dọ́kọlọ́kọ rí? Rárá. No wonder. Mo rí pé ẹ ti ẹ̀ jẹ́ tírénì kankan rárá kẹ́ tó má rí. Ẹ má gbọ̀n mọ́. Ok, mi ò gbọ̀n mọ́. Ọkọ yín ńkọ́? Ọkọ yẹn ó ti travel for like 3 days nísìnyí kò wálé. Bẹ́ẹ̀ ni mà. Ṣé ẹ ò feel pé ó yẹ ká sọ fún ni? Sọ fún pé kí ni ẹ? Ká sọ fún pé láti àná o àríyàwó ẹ o àpè aago ẹ títí fóònù ẹ ò lọ. Ẹ ṣàmọ̀ pé wọ́n mẹ́pà jọ ń gbélé ni. Àkójọ ní dáa pé àríyàwó àdẹ̀ pé ọkọ wọ́n máa suspect wa. Àǹtí Stella,
Àyà mi ń jà ní mi ìró dé gbogbo ìyẹn mo kò ní bóyá ká dákẹ́ ni. Dákẹ́ bíi ti báwo. Ṣé ká pé ni? Ẹ mọ̀ pé criminal ni yín sí. Criminal ni yín náà. Èmi àti yín la. Èmi àti yín. Ṣé bẹ́ẹ̀ ni mò ń ṣe yín lóore? Èmi mò ń cover fún yín. Èyí tá à ń sọdún o. Ṣé èmi ni criminal àbẹ́yìn ni criminal? Mo ti jẹ̀bi. Ẹ̀yin ò mọ̀ pé ìlú tá à ń gbé yẹn níyà lògùn gbé. Èmi á pe ọlọ́pàá. Àwa ni criminal. Ẹ̀yin ẹ fún mi nọ́mbà ọkọ ẹ̀ ẹ jẹ́ ká pè. Nọ́mbà fóònù sí ẹ̀jẹ̀ ló mú wá lé. Ok ẹ̀jẹ̀. Má. Lálẹ́ kí ló ṣe yẹ kí n ṣọmọdé náà? Ok. Kí ló ṣe yín tẹ̀ ń dànù? Ẹ ń dànù bí omi ìṣọwọ́. Mo jókòó. Mo mọ̀ pé jókòó ni. Ẹ̀yin kọ́ lẹ jókòó. Èmi ni. Kí ló ṣe ń tẹ̀ ń ṣe báyìí náà? Ẹ ń ṣọmọdé náà. Mi ṣe. Torí pé ẹ jẹ́ criminal mi pé kẹ́ wá máa sọ fún gbogbo èèyàn pé criminal ni. Criminal. Ok mo ti comport. Ẹ comport ara yín dáadáa. Mo ti gallant. Mo dúró. Ẹ dúró. Ẹ ṣọ́. No mo jókòó ni. Ó yá dìde. Bí sójà kan. Ok báyìí kọ́. Just be yourself now. Be myself. Breathe in, breathe out. Okay. Ẹ lọ fún fóònù náà. Ok. Mo ń bọ̀. Mo ń bọ̀ ẹ má jáde o. Mo ń bọ̀ sí. Ibo wọn ti rọ́ọ̀dẹ̀. Ilé àkóbá mi o. Wo bó ṣe ń gbọ̀n. Ilé òtẹ́ẹ̀lì mo lè jà. Oyin baby. Olè ni oyin. Auntie, thank you so much. I mean, I appreciate you. Baba told you, baby. Thank you so much. Ẹ̀yin rí pé ọmọ ọlọ́mọ ò tiẹ̀ wọ́rí. Ó ti sùn lọ́ǹtì ẹ̀. Thank you. Kò tiẹ̀ mọ nǹkan kan tó ń ṣẹlẹ̀. But ó yẹ kí ẹsẹ̀ ti pé àwọn family Oyin pé ẹ rí. Bóyá ó tiẹ̀ lọ sọ́dọ̀ wọn ni or something. Auntie. A lè máa wòran báyìí. Kò yé mi mọ́. Mo ti dọ́dọ̀ àwọn sisters ẹ̀, wọ́n náà wọ́n rí. Mo dọ́dọ̀ nǹkó ẹ̀ tó máa ń lọ sọ́dọ̀ wọn, wọ́n náà wọ́n rí, wọ́n gbúrò ẹ̀. Kò dẹ̀ ń ṣe ẹni tó máa ń rìn ìrùkìrìn. Àtọ́ Oyin ò tẹ̀ kí ń rìn ìrìn òṣì báyìí rárá. Tó bá jáde ó máa tètè wọlé ni. So I don't understand. I really don't. Now, wọ́n náà wọ́n ọ̀rẹ́ kan tó máa ń lọ ṣeré lọ́dọ̀ wọn. Mo máa dọ́dọ̀ wọn lálẹ́ sí ọ̀la. Bóyá wọ́n ti gbúrò ẹ̀, but I don't understand. Nǹkan tí mo rò ní pé ẹni tí ò kí ń rìn bàbá yẹ. Ṣé kò yẹ kí n lọ sí police station kí n lọ declare as a missing person? Uncle Balaji, police station bíi ti báwo? A kò tí ì le tó yẹn. Ṣèbí èdè ló ṣì ṣẹlẹ̀. Alẹ́ la wà yìí, èmi nígbàgbọ́ wípé Oyin máa rìn wọlé. Orí ò kì í ṣe gbogbo eléyìí. Abiyamọ tòótọ́ ni now, kò lè fọ́mọ ẹlẹ́n just like that. I'm sure something happened. Maybe bí a battery ẹ̀ lọ ni, bí a mọ́tò ṣe kíní kan ni and she couldn't get in touch with anybody. She's gonna find her way home. Ibo ló lè lọ? I don't know. Tó bá dé náà ló máa ṣàlàyé fún wa. No problem. Okay. Ṣé kí n fún yín ní kankan fún ọmọ àmì oúnjẹ ọmọ? Gbogbo oúnjẹ wà lọ́dọ̀ mi. Kẹ́ ẹ tó dé, mo ti dé sálẹ̀, mo ti kọ́ wọn oúnjẹ. Ẹ ṣe gan-an tí. Don't worry, Abba. Thank you. I'm coming. Yes, ma. Madam. Ẹ ṣì wà lórí ẹrù ìṣá. I understand. Ele fẹ́rẹ̀ mi. Very. Àmọ́ nǹkan tẹ̀ ṣe ń sìn ó dẹ́rù bà mí. Ẹ má bínú. Mo kàn ní kí n test yín wò ni. Aunty Stella, mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo nǹkan tẹ̀ ti ṣe fún mi. Àmọ́. Láńlẹ́dì bẹ́ẹ̀ ṣe sọ pé ẹ fẹ́ dúpẹ́ yẹn jẹ́ kí n feel guilty. Kí ló dé? Bẹ́ẹ̀ ṣe sọ yẹn ni bí pé mi mo kó yín sí wàhálà. No, not at all. Not at all. Guilty conscience ló ń ṣe mí. The thought process, every time I imagine Oyin, the only thing I can think about is
bí mo ṣe tí tó ṣe ṣubú yẹn kí ni òun fún mi nightmares so mo kàn rò ní pé mi lè gbé bímọ mi lè gbé bímọ we have to leave. Ẹ fẹ́ kó kúrò nílé. Please if I may ask ibo lẹ fẹ́ sọ fún ọkọ yín pé ẹ lọ. Ẹ wo máa wá nǹkan sọ fún àmọ́ we're gonna have to move to our other house mi lè ṣe ẹ̀mí mi ò gbà. See, landlady mi. Mi ní parọ́ fún ẹ. I've not been myself too. Èmi gan fẹ́ suggest fún yín tẹ́lẹ̀ pé kẹ́ ẹ kúrò nílé. Ṣẹ́rí mi náà látìgbà tí incident ń ti ṣẹlẹ̀. I've not really been myself. Guilty conscience kàn ń bí mi náà jà ni. And each time tí mo bá kọjá níwájú flat Oyin, máa ní goose pimples lára mi, goose bumps. I'm always like, bí ṣọmọ iná ti wá lọ bẹ́ẹ̀ ni. But ẹ mọ̀ mí náà, ó máa kí lè mi. Greedy heart lèmi kàn máa ń lò. Ẹ̀rù ń bè mí náà. Okay. Kò sí wàhálà. Èmi náà bóyá kíbi náà kúrò ń bí báyìí. Torí pé owó rent mi náà ṣáà ti due. Ibikíbi tí mo bá lọ, ibikíbi tẹ́yin náà bá lọ. I'll get in touch pẹ̀lú wa. Ẹ ṣé gan. Mo ní kí wá dúpẹ́ kí n lè jẹ́ kí ẹ mọ̀ gbà tó jẹ́ pé ẹ̀yin náà lè dúró tì mí all this while. Tó pẹ́ ojú náà rójú ṣàánú. So ibi tí tẹ́ bá ti move lọ, you can always call me. Mo wá visit yín bẹ́ẹ̀. Ẹ jìnnà sí mi. Mi ní jìnnà sí ibikíbi tẹ́yin náà bá dé náà. Ẹ fi mí sọ́kàn. A ṣe bẹ́ẹ̀. Ọlọ́run á tún fún wa àṣẹ pé a tún pàdéra wa láyé àtàlàáfíà. Kò sí wàhálà. A máa sọ lè tó kù lórí aago. Ṣẹ́gbọ́n. Do it my way, do it your way. Sister mi, Emi ti Bọ́lájí, ọkọ àfẹ́sọ́nà. Bọ́lájí, sister mi. How you doing? Bọ́dà Bọ́lájí. Okay. Sister mi, ṣé mo ra yín tẹ́lẹ̀ ni? Mo mọ̀ wọ́n. Ó tenant wa ní Medina Test Street ni. Ekele wá ń jó ṣe ń sàlẹ̀. Èèyàn tó fẹ́ fà búrò mi. Ẹ má bọ̀, ẹ wọ́n nílé. Tọ́pẹ́. Yes. Mo fẹ́ béèrè nǹkan lọ́wọ́ ẹ̀. Kí ni plans tó ní pẹ̀lú ọmọ yẹn? Ó fẹ́ marry mi ni. Ẹ fẹ́ marry? Yes. Tẹ̀lé sùúrù. How long lẹ ti marry? Ó ṣe díẹ̀. Ǹjẹ́ Bọ́lájí ti sọ fún pé òun níyàwó àtọmọ sílé? Kí ló ṣe? Bọ́lájí tèmi. Ìyàwó. Ọmọ. No, Bọ́lájí tèmi ò tí marry. Ṣé ìṣẹ́pọ̀ ọkàn? Bọ́lájí my old tenant ní Medina Estate. Bọ́lájí. Ní ẹni tó mú wá, ó tún béèrè pé ní Bọ́lájí. Ṣé mi ò mọ ẹni tí Bọ́lájí jẹ́ ni? Kí ló ẹ lẹ́nu? Kí ló ṣẹlẹ̀? So Bọ́lájí ti marry tí ó sọ fún mi. Tọ́pẹ́, wà ní sùúrù ni, wà farabalẹ̀. Ó ṣáà mọ àwọn ọkùnrin, nǹkan kan náà ni gbogbo wọn. Sùúrù ni o. Ọmọ kan tí màá kọ ẹ tí wàá ṣe, ó wà ní sùúrù. Sùúrù wo? Èmi ò lè ní sùúrù kankan. Kí lẹ̀ ń sọ? Ẹníyàn ti marry ó ti lọ́mọ. Kò dẹ̀ sọ bẹ́ẹ̀ fún mi, adé ń ṣe wọléwọ̀de. Àǹtí mi èmi ò lè ní sùúrù o. Kí la fẹ́ wá ṣe báyìí? Ládùúgbò nǹkan tí mo ṣe fún Bọ́lájí. Kí ló wá ṣẹlẹ̀? Àǹtí mi Bọ́lájí á gbà.
ẹ má worry mo ń bọ̀. Tọ́pẹ́. Tata ń sọkọ kò jẹ́ ká rí bí mẹ́sẹ̀ sí inú jìnnà bí òréré bó tilẹ̀ wù ká dẹ́jú tó a lè rí kún àṣebì ìwọ ọmọlúàbí ni mo pè ẹ́ mo fọkàn tán ẹ àṣé ọmọ ilẹ̀ ńlẹ̀ ni ẹ ọmọ ilẹ̀ ńlẹ̀ lásán lásán Bọ́lájí mo gbé ìwọ sí orí bẹ́ẹ̀dì ó dẹ̀ padà yíbọ̀. Tèmítọ́pẹ́, ọ̀rọ̀ mi ní àlàyé. Á dẹ̀ wù mí tó bá fún mi láàyè láti ṣàlàyé yẹn. Àlàyé òṣìwò. Oh! O ti rírọ̀ ìmí tó fẹ́ fi bo èyí tó ti kọ́kọ́ pa fún mi àbí? Okay, I'm listening to you. I wasn't lying to you. And I'm not about to lie to you. What do you mean you very lied to me? Ṣé àǹtí tèmi ló wá ń parọ́ ni? Wo ọ̀rọ̀ tó ti ń sọ yìí, ó ń bí mi nínú. It's irritating me. Just get out of my house this minute. I am not married. Mi ò lè tí ì ní ọmọ. Lóòótọ́ ni àǹtí ẹ̀ sọ nǹkan tí wọ́n rí. Nǹkan tí wọ́n sọ yẹn nìkan tó mọ̀. Kò ń ṣe nǹkan tó ṣẹlẹ̀. Ó dáa, kí ló ṣẹlẹ̀ o? Tí ẹ sọ fún mi, bí a tó bá ti ṣàlàyé, èmi náà máa rí nǹkan sọ fún àǹtí mi. I'm listening to you. Mi ò kì í ṣe òpùrọ́. Bó ṣe ṣẹlẹ̀ yìí. Wo sórí ibi tá a dé yìí ó máa bẹ́tà ká sọ̀tọ̀ ọ̀rọ̀ yìí láàrin ara wa. Ó máa fẹ́ mi ló sọ fún mi o mo lóyún fún ẹ o ò fẹ́ mi náà. Ó máa fẹ́ mi yìí náà la ṣe ń sọ mo bímọ fún ẹ o ò fẹ́ ni o gbé mi kalẹ̀ sí ìgbà ìgbó ó bẹ́tà ká sọ̀tọ̀ gbogbo ẹ̀ lẹ́nu. Wọ́n kí ló tó ń sọ̀rọ̀ báyìí? Ṣé mo fẹ́ bí pa ẹ́ ni? Mo ṣàfihàn ránṣẹ́ sí wa tọmọ. Mo fẹ́ bí pa yín náà. Lẹ́nu ìwọ. Tẹ́bi ẹnu ò bá pa mí ebi ara ń kọ́. No, tell me, no, ìjọ́ wo ni wọ́n dé by last. Mo ṣáà mọ̀ yìí pé ó ládéhùn tó wà láàrin mi àti ẹ̀. I know that. Ṣorí tọ̀rọ̀ àdéhùn tó sọ yẹn, ohun gangan lèmi ń tẹ̀lé o. Àdéhùn yẹn gangan lèmi ń tẹ̀lé, ìwọ gangan ló tẹ̀lé àdéhùn. Nǹkan tó ní ṣe ni mò ń ṣe, and I cannot take it anymore. Oyin kí ló ṣe náà? Lóòótọ́ àdéhùn wà láàrin wa pé a máa fẹ́ra wa. Bọ́ wà á lè kú gidi ṣé bẹ́ẹ̀ yẹn. Ìyàwó mi ò gbọdọ̀ gbọ́ bá ṣe wà ní ẹ̀dá jìnnà síra wa yẹn, òun ló pay. For now. Ṣorí níbi tó dé yẹn gangan, òun ni problem tí mo ní. Jíjìnà síra wa yẹn gangan lára mi ò gbà mọ́, mi ò lè gbà mọ́ sẹ́, ara mi ò gbà mọ́, ara mi ò gbé. Ẹ sọ wá sí nǹkan tí mo lè ṣe sí yẹn o. Honestly, kò sí nǹkan kan tí mo lè ṣe sí yẹn. Yes. Kí ni mo gbọ́ tó sọ? Kò sí nǹkan tí wọ́n lè ṣe sí àbí? Yeah. Ṣorí, by the time tí mo bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀, by the time tí mo bá máa bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ẹni tó ní kó má gbọ́ yẹn ló máa gbọ́ o gbogbo ayé ló máa mọ̀ nǹkan tẹ̀mí àti ẹ̀sẹ̀ tí lè fi jóná ṣọ́rí àdó ìyàwó ẹ̀yẹn gangan ni màá ti bẹ̀rẹ̀ òun ò mí ibẹ̀ gangan ni màá ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ tí n bá bẹ̀rẹ̀ pẹ̀lú ara ẹ̀ máa kọ̀ ìwọ́n sọ fún mi pé ò lè ṣe nǹkan kan sí àánú ẹ̀ ṣe mí. Oyin, ọ̀rọ̀ yìí ò kì í ṣe ọ̀rọ̀ tó yẹ ká máa pariwo pa ṣé bó ṣe ń lọ láàrin méjèèjì ni a kì í sọ fún mi ìyàwó ẹ̀ tó dárúkọ yẹn mo dúpẹ́ kò ń ṣe ẹni tí Akin lè dá. Kò ń ṣe ẹni tí Akin lè dá. Ó máa bẹ́tà ká settle kìíní yẹn quietly right here. So èmi lọ dẹ àbí? Èmi lò polo tí orí mi ò pé. Kò ń ṣe ẹni tí Akin lè dá. But èmi ni Akin lè dá. Akin. Ṣé bó sọ pé apartment kan wà vacant nínú compound ẹ̀? Jẹ́ kó máa gbé ibẹ̀. Yes. Kí ta ni máa gbé ń bo? No, Tani àti Tani. Ọ̀rọ̀ yìí ṣe ń yé mi ni. Ó ti pẹ́ tẹ́sí ń plan bẹ́ẹ̀ ṣe fẹ́ pa èmi àbí. Kó mú èmi lọ gbé ní apartment tó wà nínú compound ẹ̀ kó lè yí mi lọ́rùn lóru tí bá ti sùn. Káwa lọ sọ. Ṣé bí o fẹ́ kẹ́yìn méjèèjì kẹ́ wà closer, right? Ìyẹn gangan ló tẹ́ mi lọ́rùn. Okay. Tó bá gba apartment yẹn, ó lè máa ṣe bí neighbor ẹ̀. Lẹ́kọ̀ọ̀kan màá máa wá síbẹ̀ bí ọkọ ẹ̀. Tí màá dẹ̀ ra ayé màá sọ pé mo travel. Wà á dẹ̀ máa lọ síbẹ̀ bí ọ̀rẹ́ ọkọ ẹ̀. And you guys will be living the way you want, Abi. Wow. Gbogbo ìtẹ́ ìsọ yìí tí ìyàwó ẹ̀ bá lọ mọ̀ nǹkan
àbí tí bá gbé yàn kọ́ lọ rí èmi àti ẹ̀ tó bá lọ sọ fún ìyàwó ẹ̀ kọ́ bí ìfẹ́ wàhálà o. ṣe ní níbo ọ̀rẹ́ ọkọ ẹ̀ tún wọ́n máa check on you now. ẹ rọrọ yín dáadáa o. ṣó lè wà. ó máa work. That's the only solution I see. And that's what you want. So, nǹkan tó ń sọ fún mi ni pé ọkọ àǹtí mi fẹ́ yàwó síta. Ó wá gbé wálé bíi níbọ̀. To you all, Oyin is dead. But ṣó fẹ́ gbọ́ kòkòrò náà. Oyin is still alive. Are you serious? Baby, I told you I wasn't going to lie to you, right? To have a confirm me, mo lè fún ẹ address ibi tó ń gbé. Ṣó dá ẹ lójú? Baby, I won't lie to you. Confirm. Okay. Bẹ́yẹ lóko kúrúkúrú bójú ọ̀run kúrúkúrú bójú ọ̀run oṣù biribiribiri biribiribiri biri oṣù biribiri bójú ọ̀rọ̀ afẹ́fẹ́ fẹ́ oṣù. Christian Matthew wá sí mi máa ń wá áńgẹ́lì rẹ̀ ń ké tọ̀tọ̀ ó ń ké àárín ọ̀tá ló wà fọ́ máa jagun lọ. Ilé aládùn. Àlejò ńlá ní ìpàdé ìyàwó láńlọ́ọ̀dù ní àtijọ́. Àti Stella. Oṣù yìí dán o. Ọjọ́ kan pẹ̀lú. Ṣẹ́dẹ̀ wa. Ó wá pẹ̀lú ọlọ́run. But I like you by now. Fine gan. Ẹ ṣe jàre. Àníkà dàbí ọgbọ́n náà. Àbí eléyìí ju ọgbọ́n lọ. Àti Stella, àbúrò mi rèé Tọ́pẹ́. Ọmọ ìyá kan náà, ọmọ bàbá kan náà. Tọ́pẹ́ baby, how are you there? Fine, thank you. Ẹ jọra yín lóòótọ́. Àwọn kan funfun jù ẹ lọ ní. Àbí Àti Stella, ẹ rántí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ lọ́jọ́sí. Òun ni mo ní kí n mú àbúrò mi wá kó wá dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ mọ̀ pé yín lè help me during that period. Ọ̀rọ̀ yìí ti pẹ́ àtọ́dún wo ni? Èmi mà tiẹ̀ ti gbàgbé ẹ̀. Àǹtí, ìṣẹ̀lẹ̀ má lè gbàgbé ní ọ̀rọ̀ yẹn o. Ó tó kí n rántí. Ẹ ṣé gan, máa dúpẹ́. Ọlọ́run ló ní gbogbo ọpẹ́ ẹ̀. Àmọ́ èmi mọ̀ pé àwọn kan ló pa ọmọ yẹn ti ní tiẹ̀ lára rẹ̀. Kọ́ gbogbo ẹ̀ ṣojú mi mo wà ńbẹ̀ lọ́jọ́ tó ṣẹlẹ̀. Àǹtí, ọ̀rọ̀ àwọn ìjọba ò máa rí bẹ́ẹ̀ o. Ẹni abápá lọ́wọ́ ẹ̀ ló fapáyà. Tọ́pẹ́, ọmọ àgbà ni ẹ o. Ìbílẹ̀ gangan ni ẹ. Ṣé bí nǹkan tí mo sọ fún ẹ̀gbọ́n ẹ̀ nìyẹn lọ́jọ́ náà lọ́hùn? Mo ní kó má jẹ́ ká sọ fún àwọn ọlọ́pàá. Torí tá bá sọ fọ́lẹ́pàá, èyí tí ò kàn wá náà máa kó sí wa lọ́wọ́. Àdẹ lè jìyà nǹkan tá a mọ̀wọ́ tá a mẹsẹ̀. Àti Stella, nǹkan kan ló wá rí bákan lójú mi tí kò yé mi. Mo dẹ̀ fẹ́ jẹ́ kẹ́ bá mi tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí ni. Pé Oyin ò kú àbí? Mo mọ̀ wípé kò kú. Àti Stella, ẹ mọ̀ pé Oyin ò kú. Oyin ò kú.
kò sí nǹkan tó ṣe mí. Stella ẹ̀wọ̀n mú kan dìbò ni o. Ṣé pílẹ̀ kan ohun ìyàwó lálọ́ tí ń lé. Mo ti ń pariwo pé gbogbo nǹkan tó máa ṣẹlẹ̀ gbogbo ìgbà everybody ló máa mọ nǹkan tó ṣẹlẹ̀ láàrin mi àti wọn. Ẹjọ́ mo fẹ́ kẹ́kọ̀ọ́ mi láṣìírí. Ẹ̀kọ́ bá mi wá bí ṣe máa kúrò nílé ìtòsẹ́ni tó máa mọ̀ ẹjọ́ tó lọ́dọ̀. Ẹjọ́ àǹtí Stella. Mi kò sí nǹkan tó ṣe mí. Mi kò mú ọkàn dìbò ní ẹjọ́. Èwo ló wá lélẹ̀ ìtẹ́gbẹ́ sílẹ̀ lẹ́yìn? Ìṣòro láti bá tí irun ti kú. On stage látàárọ̀ ni o. Sórí eléyìí poison ni. Mo wá stage ẹbí pé o gbé poison jẹ. O wá kú. Jòmí náà láṣìírí òkè mi náà bú ẹ̀ láṣìírí o. Mo ṣe wá bí báyìí. Ó ń jókòó. Ṣé sùn. Màá padà wá. Bàbá ti mú kí dání. Ń bọ̀. Bàbá jẹ́ kí poison dẹnu ẹ̀ o. Poison ni o. Ha? Àti dúpẹ́. Mi ò lè sọ fún yín náà. Ṣé ẹ̀yin mọ̀ pé àárín lèmi wà ni? Ẹ̀yin fàṣírí sí mi lọ́wọ́. Oyin náà tún fàṣírí sí mi lọ́wọ́. Ó ní ẹ̀dá alààyè kankan ò gbọ́dọ̀ mọ̀ pé òun. Báwo ṣe á ṣe fẹ́ sọ fún yín nígbà tí mi ò dẹ̀ kì í ṣàgbàyà? Àǹtí mi, ṣé ẹ mọ̀ pé ọbẹ̀ kì í mì níkun àgbà ni? Nǹkan tí àǹtí Stella ṣe yẹn ló yẹ kó ṣe. Ó ṣe jàre. Láàrin gbàgbọ́ ni màrìwò tí ń ṣọlá àárín ẹ̀yìn o. Ọ̀dà àtọ̀ ọ̀dà orin. I got it right, you put it back. Kí ló wá ṣe mí tí kò bá jà? Tẹ́jú mọ́lá. Oyin, can I come in? Ṣé mo lè jókòó? Oyin, o ní láti mọ gbogbo yẹn. Ẹni ò ṣe ọjọ́ ọjà, ọjọ́ ìdùnnú ni. If you know how I felt, thinking that I used my own bare hands láti fi pa èèyàn, the guilt. Kí má gbọ́ kílẹ̀kùn pàdé lásán, ẹ̀mí mi àti ká sókè mi pè mí lọ́nbọ̀ wá gbé. Bóyá o ti rí bọ́dì ẹ̀. But seeing you here alive, well, tí kò sí nǹkan tó ṣe, I'm at peace. Àmọ́, ó dùn mí. Sister Dúpẹ́, ẹ ní bínú ni. Kò ṣe pé bóyá ó wùn èmi náà pé kí n fẹ́ ọkọ yín àbí kí n bímọ fọ́kọ yín. Àmọ́ ká ṣàgbà pé àkọọ́lẹ̀ ti dúró látọ̀dọ̀ Ọlọ́run. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí ọwọ́ Akin ló ti wá. Akin ò fìgbà kan sọ fún mi tẹ́lẹ̀ pé òun ti fẹ́yàwó. Tó bá yẹ pé bóyá ó sọ fún mi ni mi ìbá má fẹ́ débi pé bóyá màá wá bímọ fún un. Torí mi fara mi gan ti pinnu, mo ti sọ tẹ́lẹ̀ pé ẹnikẹ́ni tó bá ti fẹ́yàwó tàbí tó bá ti bímọ mi ò ní fẹ́ bá ṣe nǹkan kan. Àmọ́ ká gbà pé ó ní bọ́lá òun ṣe máa ń ṣe nǹkan ẹ̀. Ó ti ṣẹlẹ̀, ó dẹ̀ ti ṣẹlẹ̀ nìyẹn. Torí pé mi fúnra mi ti sọ pé mi ò fẹ́ bímọ káàkiri fún ọkùnrin oríṣiríṣi. Mi ò ní fẹ́ kẹ́ fi ṣèbínú púpọ̀, ẹ má bínú.
Oh, need láti apologize. Mo ti sọ tinú mi. I'm at peace. Kò ṣáà sí nǹkan kan tó ṣe ẹ́. O wà láyé, o wà láyé. Àbí? Ọmọ ẹ náà, she's fine. Ẹ wò, bólúwa ti fẹ́ lọ́rọ̀ yìí o. Lóòótọ́ ni pé ilé olórogún ogun ni. Àmọ́ a ṣáà máa ń rí ilé olórogún ìmí tó jẹ́ pé ó dùn ju ilé oníyàwó kan lọ. Mo ṣẹ̀ṣẹ̀ gbàgbọ́ nínú ọ̀rọ̀ tí bàbá mi máa ń sọ ní pé oníyàwó kan kò ní fẹ́ méjì. Oníyàwó méjì kò ní dúró lórí ìkan. Ẹ wò, ibi tá a bá ọ̀rọ̀ dé báyìí, ká ṣáà máa dúpẹ́. Ṣé ti gbọ́? Ká ṣáà máa dúpẹ́. Tọ́. Oyin. Oh, need it. Ó dàbọ̀, jẹ́ a máa lọ. Kí ló wá ṣe mí tí kò bá jà? Tẹjúmọ́lá àwọ̀ fèyí pamọ́. Ó bá tọwọ́ ọmọ rẹ̀ báṣọ. Àrin o, àrin o, àrin o, àrin o, my way, you do it your way. You got it right, you put it back. Kí ló wá ṣe mí tí kò bá jà? Tẹjúmọ́lá àwọ̀ fèyí pamọ́. Bílíkì tọwọ́ ọmọ rẹ̀ báṣọ. Àrin o, àrin o, àrin o, àrin o. Hi, darling. Hey, baby. How are you? How are you? Don't touch me. What's wrong with you? Who is she, Kemi? Who is Oyin? Oyin. Neighbor one now. I'm more than she kept me so. Aki, don't play stupid with me. Who is Oyin? To you when she came into you. Come on, baby. I mean, but she just me, she just say neighbor one and that's it. Aki, what's wrong? Aki, don't try me. Aki, not try me. Bala she just say. Aki, how could you? You don't have anything to say. Aki, I know everything. Gbogbo nǹkan tó ṣe pátá ni mo mọ̀. Ìwọ lọ gbóbìnrin ó gbé wá sínú ilé ìtajìjọ ń gbé. Ìwọ sọ ọ́ di tenant. Ìyàwó ẹ̀ ni. Ọmọ tí mo gbé tí mo bá ṣeré tí mo ra toys fún. Ọmọ ẹ̀ ni. Aki, how could you? How could you, Aki? After all these years, Aki, ṣé torí mi ò ti bímọ, Aki? Go she baby, please, it's not what you think. Aki, get out of me! Aki, how much you done this to me, Aki? I beg. I'm begging you, I'm begging, Aki. Please, I beg you in the name of God, please. My intention wasn't to actually do that. No, for love, I beg. Please, baby, I beg you. Aki, don't touch me! You disgust me! Mo beg to your Lord, babes. That wasn't my intention, actually. I didn't even know what to do. I didn't know what to do, so please forgive me. Aki. It was never my intention. Aki, I have been faithful all these years. Honestly, I know. Aki, I have been faithful. I have stood by you. I have stood with you. Aki, do not touch me! Aki, do not touch me because I can kill you. Money, where? What about me? What can money? Aki! Aki!
I beg you in the name of God, please just forgive me. Babes, please. Baby, Aki, stay away from me. Stay away from me. Please, I beg you, sweetie, I beg you in the name. Walk away. What is this, Aki? How could you? One of them is running, walk out of money. What's up in there, Aki, how could you? How could you do this to me? Do you think I'm stupid? Aki. I beg you. Get away from us, stupid! You stupid! bá ṣe é ṣí wo bá finú mi hàn bó ti rí. Why would I show you what your love mean to me? Ọkàn mi. Brush your hair. Mo brush your hair to be rush. Ó dàbí nǹkan wà ní etí. Let me see if I can. I'm alright. Just eat your food. I'm actually eating. I know you're eating. Just eat your food. I'm destabilized. No, you can't be destabilized. Okay, just straighten out, right? Just straighten your clothes for you. Oh. Ṣọlá àárín ẹ̀yìn o ọ̀dà àtọ̀ ọ̀dà orin I got it right, you put it back. Kí ló wá ṣe mí tí kò bá jà Tẹjúmọ́lá àwọ̀ fèyí pamọ́ ó bá tọwọ́ ọmọ rẹ̀ gbaṣọ. Kí ló dé tí wọ́n náà bá wọn náwó sí setup tó ṣe yẹn? Ṣé nǹkan tó ṣẹlẹ̀? Mo kàn bára mi nínú. Tí màá dẹ̀ ṣe nǹkan tí mo ṣe, kò má bàjẹ́ gan-an. I was just trying to make peace.
I can't wait to spend forever with you. Kúrúkúrú bójú ọ̀run, kúrúkúrú bójú ọ̀run. Oṣù biribiribiri, biribiribiri, biri. Oṣù biribiri bójú lọ́wọ́rọ́ afẹ́fẹ́ lè fẹ́. Oṣù, oṣù, oṣù. Christian Matthew wá sí ni, máa ìwà áńgẹ́lì rẹ̀ ń ké tọ̀tọ̀. Ó ń ké omi. Àrí ọ̀tá ló wà fọ́, má jagun lọ. Ilé aládùn, ilé aládùn, ilé aládùn, ilé aládùn, ilé aládùn, ilé aládùn, ilé aládùn.